béèyàn bá rìn yóò débi tí wọ́n gbé ń fodó òbólẹ̀ jẹun lárìnká mi rìnrìn títí o mo bá wọn rìn mo fẹ́ẹ́ délé Àwórèbe mo mú gbajúgbajà òṣèré ńlá kan wá fún yín lénìí. Ta ni mo mú wá? Ẹ má jẹ́ ń tí mo pariwo ẹ̀ fúnra rẹ̀ tẹ́ ẹ bá ti ń róńtọ̀ ọ̀hún kì í àfin òṣòro mọ̀ láàrin èrò tẹ́ ẹ bá ti róńtọ̀ ọ̀hún ẹ̀ dà mọ̀ ẹ káàbọ̀ sórí ètò yìí o. ẹ kúlẹ̀ làákàrà lé o ẹ káàbọ̀ ńlá kérú ọ̀nà gbogbo yín ṣe mọ̀ bá yín dáadáa o èmi náà ni o ẹsẹ̀ ògbìn ààrẹ òdi ògbólú kẹsọ́bọ̀ yọ kí ọmọ oníke bọ́ọ̀lù wọn bàbá kọ́lé oṣó bàbá oṣó gbé mi bàbá kọ́lé oṣó bàbá oṣó wọlé àbàbẹ fún èmi rèé o kò sí kí méjì obì ń gbó ètò bá ṣe bí obì ọjà bì dùn. nǹkan bẹ lábẹ́ ọ̀run. ní dáadáa mọ̀ báyìí o ẹ lẹ́ sà ẹ lẹ́ o. Odù yìí ṣàìmọ̀ olóko olóko yìí ṣàìmọ̀ odù tá a lò gbólúkẹ́ gan-an. ẹ ṣeun Sàlíù Gbọ́lágadé lorúkọ mi. Sàlíù Gbọ́lágadé lògbólúkẹ́. lògbólúkẹ́. ọmọ ìlú wo ń Sàlíù Gbọ́lágadé? Ìṣẹ́yìn Òro wọn àṣẹ tí mo mi kíkan. ogun ọ̀jàjàjà kọjá sẹ́yìn. bẹ́ẹ̀ ni o. ìlú àwọn olókìkí máa jáde ńlú yín o. wọ́n láfọ́n wọn ń bọ̀ nílé afọ́n òjè gidi gbà wọ́n ń bọ̀ lódògbò kẹ̀rí ọkọ̀ tuntun àdá tuntun ni wọ́n ń bọ̀ nílé àṣẹyìn àrògùn ọmọ àṣẹ tí mo mi kíkan. bẹ́ẹ̀ ni ibà àmọ̀ràn ti Professor Pella àmọ̀ràn ti Wáíkẹ́ Àjàó àmọ̀ràn ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. kọ́lọ́run bá àfọ̀rùn kẹ́wọ̀n. ọ̀dà ìní ẹ̀wà kọ́rọ̀ ó lè bá a yá Ògbólúkẹ́ ọdún tẹ́ bẹ̀rẹ̀ tíátà yóò tọdún mélòó? ó ti pẹ́ díẹ̀. yóò tọdún 10. ẹja wí bẹ́ẹ̀. ẹja wí bẹ́ẹ̀ ni àbí yóò tó bẹ́ẹ̀? ó ti lé lọ́gbọ̀n ọdún. lẹ́wà ní ẹja wí bẹ́ẹ̀ ẹ fẹ́ mọ̀ parọ́ fáwọn olólùfẹ́ yín nù. lè pa àwọn ò ṣe parọ́ fún. ó ti lé lọ́gbọ̀n ọdún. ó ti lé lọ́gbọ̀n ọdún. èyí ṣe wá jẹ́ tó jẹ́ pé ẹrẹ́fẹ́rẹ́fẹ́ kò jọdún méjì nǹkan àtààbọ̀ lọ tí Ògbólúkẹ́ wá blow. ṣé àjò kan lògbólúkẹ́ fi tẹ́ǹdì ni látọgbọ̀n ọdún níbo lògbólúkẹ́ wà tá a gbúrò ẹ̀. gbogbo ẹni tó bá mọ̀ mí dáadáa á mọ̀ pé àti wà náà ti pẹ́ díẹ̀ tó mẹ́ta. bẹ́ẹ̀ ṣùgbọ́n gbà tó wu adẹ́dà tó wu Ọlọ́run pé ó yá àsìkò tó náà lọ́tàn. mọ́jọ́ mo kọ́kọ́ mọ̀ yín níjọ́ tí wọ́n ń pè ẹ lọ gbógbólúkẹ́ wá Ògbólúkẹ́ ló lè ṣe páàtì yìí nínú fíìmù Abidjan kan tá a ṣe lọ́nà wò má pẹ́ tá a lò Ògbólúkẹ́ tí wọ́n ń sọ yìí a dá kámẹ́rà dúró fún bíi wákàtí 5 jọ náà kí wọ́n kẹ́ tó dé látèkó níbẹ̀ wá dé wọn á ṣé Ògbólúkẹ́ tí wọ́n ń sọ náà ni. ẹ bá rí náà yìí tí aṣọ náà ní sí yóò ti tọdún 5. ó tó bẹ́ẹ̀. àti tójọ́ mẹ́ta ṣùgbọ́n ìgbà tó lọ́run ló ń dé láàrin àti bẹ̀rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ àǹtí bọ̀ ó dàbí ìgbà téèyàn ń ṣáàjì fóònù tí ṣájà ẹ̀ wá slow tí àwọn ará nìkan pé ó rẹ̀ yá mi ní ṣájà ẹ̀ ń fi búùsì kínní. ọ̀tán bẹ́ẹ̀ lọ́lọ́run ṣe ní kíkọ́lé oṣórí. olóbùsì ẹ̀ kọ́lé olóbùsì ẹ̀. ẹ wo ẹ ní dààmú o àmín. ẹ ní jayé wẹ́yìn. àmín. torí pé kò wọ́pọ̀ nínú ẹni tí máa ń mọ ibi tó ń ti dìde ẹlòmíì wá jẹ́ lòmíì ni gbogbo ẹ̀ náà àfi kúnra wọn náà ẹ̀yin náà mọ̀ pé Kọ́lé Oṣó ló gbé yín. ó fi kún gidi. tó pọ̀ jù. náà mo sọ pé gbígbé yẹn ń ṣáàjì àbí first film mi tí mo ṣe tó jáde ó jáde ní 96. ní fíìmù tí yín gan fíìmù tèmi tara kí làkọlé ẹ̀. Pósí Idẹ ni mo pè lọ́dún yẹn lọ́hùn Anthony and Peter ló bá mi ta ní Ìdúmọ̀tà. lọ́dún yẹn lọ́hùn tó àtìgbà náà la sì dáwọ́ dúró mo sì dàda olówó ẹyọ fún Látúndé Films. tẹ́ ń ṣe lọ bẹ́ẹ̀. ọ̀pá àṣẹ tó Látúndé Films ló ní ọ̀pá àṣẹ but mo iṣẹ́ tí mo fi bá wọn bẹ̀rẹ̀ nìyẹn à ń ṣe lọ bẹ́ẹ̀. ọ̀dà nígbà tẹ́ ẹ wà ní Ìṣẹ́yìn ṣé Ìṣẹ́yìn lẹ ti bẹ̀rẹ̀ tíátà ni àbí ń gbẹ̀ dé Èkó àbí ń gbẹ̀ dé Ìbàdàn. ìgbà táwa ń Ṣẹ̀yìn à ń ṣe bí erémọdé. erémọdé tíátà lẹ ń ṣe ńgbà náà. mi mọ̀ pé iṣẹ́ ni
à ń ṣe elérémọdé díẹ̀. erémọdé. Bọ̀ ó wù mí látìgbà táyé mo ti ṣe àtìrí ìparí ọdún ní skul ni ó ti ń wù mí. Àwa náà sá máa ń ṣe àkóra wájọ láwọn tá a jọ jẹ́gbẹ́ à ń ṣe. Ìgbà tó yà àìdí àwọ̀ ojú bẹ́ẹ̀ lọ. Ìgbà tí mo dé Ọ̀yọ́ ni mo ṣẹ̀ṣẹ̀ lọ kọ́ gangan. Ọ̀yọ́ Aláàfin. Bẹ́ẹ̀ni sá. ńlọ́dọ̀ ọ̀gá yín. Bẹ́ẹ̀ni. ọ̀gá òun lọ́kọ yín lọ́yọ̀ọ́. Adémọ́lá Adégbìtẹ́. ǹjẹ́ ń bẹ̀ náà kí Sanyẹ̀rì ti kú o. Ọ̀dọ̀ Ṣèyí Adéoyè ní Sanyẹ̀rì ti kúrò. Adémọ́lá Adégbìtẹ́ mi Báyọ̀ Tìjání Ṣẹ́gun Ọ̀kẹ́ Tọ̀yọ́bọ̀. òun lọ kọ́ gbogbo yín. Bẹ́ẹ̀ni. àwọn ń kọ́ báyìí. Báyọ̀ Tìjání àwọn náà wà ọ̀gá wà dáadáa. sáwọn náà sì ń ṣe fíìmù. Wọ́n ti skul ni wọ́n ní ni wọ́n fèsì jù bọ̀dá àpè wọ́n fún sẹ́kọ́ páwọn wárí o. Kábíyèsí Olódùmarè ẹ̀yin náà lẹ ń dájọ́ fúnra yín inú mi ti ẹ̀dùn báwọn pé ẹ̀yin náà lẹ ń dájọ́ fúnra yín. ọ̀dà bá bí ni nígbà tẹ́ ẹ wà ní Ìṣẹ́yìn yẹn tẹ́ ẹ bẹ̀rẹ̀ erémọdé tíátà yóò lẹ́nìkan tẹ́ ẹ máa wò láfojúsùn pé Òòṣà Òkè jẹ́ ń dàbí ẹni báyìí tí máa ṣe fíìmù yìí. Gbogbo àwọn ọ̀gá wa pátápátá ló máa ń wo èèyàn torí tẹ́ bá wo eléyìí tẹ́ bá pé eléyìí lẹ like tẹ́ bá tún wo fíìmù yẹn tán tẹ́ bá tún máa wò mí torí pé eléyìí lẹ like tó gbogbo àwọn ọ̀gá wa pátápátá tí wọ́n ti wà tán ti bẹ̀rẹ̀ sẹ́yìn pátápátá ni làwòkọ́ṣe mi. Wọ́n làwòkọ́ṣe mi so ó dẹ̀ ń hàn nínú sẹ́mi náà mi dúró pé kọ́mẹ́dì nìkan ni mo fẹ́ máa ṣe àbí ológun nìkan ni mo fẹ́ máa ṣe èyí tọ́lọ́mbà ti ní kó wà ní so ara bí tí mo ti táàpù kálukú ọ̀tọ̀ọ̀tọ̀. Kábíyèsí Olódùmarè kìí ṣe ológun nìkan kìí ṣe kọ́mẹ́dì nìkan ṣùgbọ́n láì tẹ́ sẹ́nu Kọ́lé Oṣóyè ọkọjá bẹ́ẹ̀ sáwọn èèyàn ní máa sá fún yín lé báyìí pé bàbá ìmọ̀ ti gbẹ̀mí èṣù sáyé rẹ̀ torí téèyàn bá rí yín nínú fíìmù yẹn ẹ fẹ́ sọ di reality méèyàn lọ́wọ́ kí ló fà á. Theatre is imitation of reality so nígbà tẹ́ni tó ní fíìmù ti sọ pé bí story yẹn sì rere character yẹn rè. ẹ sì fẹ́ kó jọ. a dẹ̀ fẹ́ kó jọ àwa náà bẹ̀rẹ̀ ẹ̀bẹ̀ lọ́hùn fún èmi sí pé òkè báwo la fẹ́ sí tẹ́ni tó ní ká wá báwọn sí òfin pé actor lòun pé òun ò sanwó náà. Kábíyèsí Ọlọ́run dẹ̀ dé lóòótọ́ àdẹ̀rí sí. Ọlọ́run dé yàtọ̀ fún Kọ́lé Oṣó nínú àwọn fíìmù tẹ́ ẹ ti ń ṣe bọ̀ iye atẹ́gùn òbò lọ́kọ́kọ́ fẹ́ sí i pé ó dàbí pé èmi náà ó fi kíní jẹun láyé mi atẹ́gùn òbò lọ́kọ́kọ́ fẹ́ sí i ná. Nígbà tí mo ṣe Dàda Olówó Ẹyọ. Ìbẹ̀lẹ̀ tí kọ́kọ́ ń mú. Ibẹ̀ ni mo ti ń kọ́kọ́ rí pé mo tiẹ̀ ti rí bíi pé mo ti lórúkọ yá tí mo ti lọ ń sàbí aránsì lákùrẹ́. Kíní ìmọ̀ ti fẹ́ máa dọ̀bẹ̀ bọ́. Ọmọ àti ń dọ̀bẹ̀ bọ́ tó ti ń pè wá tó ti ń fún wa ní tọ́rọ́kọ́bọ̀ nígbà tí máa tọ́ ya Ògèdèngbé. Senior boy ló ní fíìmù yẹn ọ̀gá wa Ayọ̀ Lọ́rí ló direct ẹ̀ àti Big Abbas so location yẹn náà ti kọ́kọ́ fún mi wọ́n fún mi ní 2,000 mo gbà lówó sẹ́ alobi 10 days for 2,000 lówó sẹ́ mi. Àdúdú yín 2,000. Location yẹn ní 100 naira ti jáde location pé màá kọ́kọ́ rí 100 naira. 50 naira là á mọ̀ ẹ́ nígbà náà pé màá kọ́kọ́ owó ńlá ní 2,000 pé màá kọ́kọ́ rí 100 naira pé wọ́n ló 100 naira ti jáde o tí màá kọ́kọ́ rí wọ́n fi san owó sẹ́ fún mi ní 2,000. Ó dàbí kéèyàn máa gba bíi 1 million ní ìsinmi. mo ò lè yọ nǹkan kan náà mo sá envelope ẹ̀ ibi tó wà náà mò ń wò ẹ lò tó bíi 15 days níbi iṣẹ́ yẹn. Lórí 2,000. bẹ́ẹ̀ ni wàláì làzim. Àwọn oríṣiríṣi àwọn nǹkan tẹ́ ẹ ti bá pàdé tẹ́ ẹ bá wò ó pé àwọn tẹ́ ẹ máa ń wo àwòkọ́ṣe wọn lóbìnrin nù tíátà tá lè lè máàkì pé actor mi ni. Láwọn obìnrin. Nínú àwọn obìnrin. Mo sọ ọmọ láwọn actor. Mo mọ̀ pé ẹ̀gbọ́n ẹ fẹ́ jà sí ìjà sọ. Mi ìjà sí nìkan kò sẹ́. Ẹ sọ bó ṣe wúrí nù yín. Kò sí reason ni pé gbogbo wọn ní nǹkan lọ́tọ̀ọ̀tọ̀ òkè tá a bá sọ pé tí máa ní Péjú Ògúnmọ́lá very fantastic actor wọn mi mọ̀ acting wọn ò ní díẹ̀ wọn act pa ẹni wọn interpret script yẹn dáadáa òkè tí máa ròyìn wọn báwo nìyàwó ẹ̀rọ so gbogbo wọn another thing dẹ̀ ni wọ́n ní róòlù tí
ìyá péjú ògùn la bá ṣe tí ẹ bá tún ní kí màmá Àwẹ̀rò tún ṣe ibòmíì làwọn náà tún máa gbé lọ tó tún yàtọ̀ sí ti. so tó bá yẹ pẹ́ lómi ló ṣe kárátà Òṣógbèmí nínú Kọ́lé Oṣó nǹkan míì làwọn náà máa ṣe ó dẹ̀ tó máa fáìn. ó lè bọ́n rí bíi tí kò ní dàbí tọ̀dọ̀ tèmi. ṣùgbọ́n tiẹ̀ náà ó tó fáìn. ṣùgbọ́n náà tó máa fáìn. kárátà míì láàárín. kárátà míì lèèyàn máa rí another percentile làwọn máa rí. nígbà tí wọ́n ní wọ́n ń ṣe audition àṣìǹbẹ̀ o wàá gbọ́ ni o wọ́n náà ṣe audition fún Abidjan ńgbà tó ga wa Ajílẹ̀ ńgbà tó fẹ́ ya ọ̀pá tó fẹ́ ṣe ọ̀pá ajé. So wọ́n kó àwọn actor tó lè pọ̀fọ̀ dáadáa jọ gbòǹgbà tó kan Abidjan wọn ló wá gbà tó act tán ló wá wò pé òun kan tó kí n bó la fẹ́ gbà yọ báyìí àwọn ló gbára ẹ̀ lórí fáìn lè máa da ọ̀yà ibi tó ti gbá orí yẹn ẹ̀ fà ẹ jẹ́ kán wá. So tẹ́ bá wo àwọn Fádèyí Olóró bàbá wa Ẹgbẹ̀jì Fádèyí Olóró ni wọ́n Òjó Fádèyí Olóró ni wọ́n Fádèyí làwọn náà so tẹ́ bá máa rí ẹ rí pé ọ̀tọ̀ọ̀tọ̀ ní kálukú interpret Fádèyí tiẹ̀. So Fádèyí Ẹgbẹ̀jì kò jọ Fádèyí ti Òjó. Ọlọ́run so. Kábíyèsí Ọlọ́run kèé dùn kọ́mọ̀rò hàn ìjọ ọmọ ní gbàgbé gbogbo ayé ní mọ́ ni lọ́jọ́ ọmọ ní gbàgbé tiyín èmi ní tèmi mo ṣe jókòó yìí tá a bá bí ni ọjọ́ méjì lọ́jọ́ ọmọ ní gbàgbé máa bá wà o ìka dùn ìka korò ẹja kọ́kọ́ sùn tó korò díẹ̀ káwá fìn tó dùn lé ọjọ́ ọmọ ní gbàgbé yín. ọjọ́ tí máa rántí náà jù lọ́jọ́ tí mo ní mi ò sí tíátà mọ́. So ìyàlọ́ ló dẹ̀ jẹ́ mi débẹ̀ wọ́n á pè mí ò sí tíátà mọ́ so tí n bá wá gba owó kankan ní ibi tíátà òun lé ní máa rántí ọjọ́ yẹn pé mo sì ní mo ṣe kíní ìmọ̀ àṣẹ ní ọ. Ọlọ́run dáríjì mi àṣẹ yóò padà rí báyìí o. rí báyìí fún mi. Tóró lè díẹ̀ ẹjọ́ yẹn ní Òṣogbo. Bàbá mi Àjọbí kọ́lọ́mbà mi tún ṣàlékún agbára wọn dáadáa ọpẹ́lọpẹ́ wọn ń jọ náà lọ́sùn mọ́ ní mi ṣe tíátà mọ́ wọ́n wá pè mí wọ́n kàn nìkan wá pè mí wá pé wọ́n ní màá bá wọn ṣiṣẹ́ wọ́n á sọ mi pé ok wọ́n ní màá bá bàbá iṣẹ́ o ìjọ wo ṣé máa ṣe tán lónìí wọ́n lónìí kọ́ ó máa tó bí ìjọ mẹ́rin tí máa lò mo ní mi ò ṣe wọ́n wá lọ pè wọ́n pé ẹni tó ẹ̀wò ó kù díẹ̀ à ń wá ọmọ mi tí ó ṣe ọmọ yín ni o ọmọ yẹn lòun ò ṣe kò ṣe kẹ̀ṣẹ́ orúkọ ti dé ságbára tí wàá dé tó ẹ lọ pé wá wọ́n bá pè mí bàbá Àjọbí láwọn fẹ́rẹ̀ bá dé bẹ́ẹ̀ nígbà kí ló dé wọ́n lò lóòṣe kí n sọ̀rọ̀ báyìí mo bú sẹ́kún ni torí ibi ti pa mí fún bíi 4 days tí mi jẹun so gbogbo change tó wà lọ́mì máa ń kọ́kọ́ ra ṣúgà máa da ṣúgà sómi máa ń mú ajẹ́kínú mi kún dáadáa torí omi ò ní lọ lásán but a máa dùn máa mú ikùn yá a máa ṣe gbòló nígbà yà mí rówó ra ṣúgà wọn. gbogbo ẹ̀yin èèyàn mi nílé pátápátá tẹ́ ẹ jólólùfẹ́ mi níbikíbi tẹ́ ẹ bá wà àǹfààní kan mo mú wá fún yín o Kọ́lá Olóòtú Estate ǹjẹ́ etí ẹ̀ ti gbọ́n pa èrè bẹ́ẹ̀ bá wá tí gbọ́rí náà ni mò ń sọ fún yín báyìí o ó wà ní Ìdó Ológun Ẹrú owó rẹ̀ tún wá gara 850,000 ṣé lè pọ̀ eléyìí ọ̀pọ̀ bọ́ bá sì ti lè rọ̀yìn lọ́rùn lẹ́tùn ti san tẹ́ ẹ bá tún ti délé iṣẹ́ wọn ọ̀nà tí ó gbà rọ̀yìn lọ́rùn wọn ò gbé gbàbẹ̀ tẹ́ mọ̀ pé tẹ́ ẹ bá ti dó nílé àṣírí bònú àṣírí ti bò àṣírí yín ó sì máa bò lọ àṣírí yín ò ní tú o mo sọ bẹ́ẹ̀ o dúrà yín ọmọ gbà gbégún bá lóṣù aṣọ rẹ̀ máa ń ṣẹ́kù owó ṣẹ́kù sí yín lọ́wọ́ ẹ má fi àǹfààní ìtàfàlà ẹ tẹ̀lé bẹ́ẹ̀. ẹ ti mọ̀ pé tí ẹkùn bá wọ̀lú girigiri rẹ̀ yóò gbalẹ̀ ẹ wúrú àwọn Òṣógbèmí kó tó di pé àwa àti wọn ìyẹn iléeṣẹ́ Kọ́lá Olóòtú Estate àjọ ní àdéhùn tó gún mọ́ àti wà ń bẹ̀ ó ti ń lọ bí oṣù 6 sí 8 lẹ́yìn ìgbà náà wá pè wá pé Mọ́gàjí Kọ́lá Olóòtú ó ti wù mí ká bá yín polówó torí páwa náà ti wádìí lẹ́yìn àti rí pé lẹ́yìn ò sí lórí circular accusation ẹ̀yin náà kúkú ti mọ iléeṣẹ́ Kọ́lá Olóòtú Estate pé iléeṣẹ́ tiwa a kì í ta ilẹ̀ kan fẹ́ èèyàn méjì ẹ ti mọ̀ pé Mọ́gàjí Kọ́lá Olóòtú Mọ́gàjí ilé Adésúnní tilé toko kó tó di pa
polówó ilẹ̀ àti lọ sí lands ti fún wa ní pé ilẹ̀ yìí o ẹ free láti máa tà òun nílẹ̀ yìí ló fi ní tí à ń pè ní C of O. pẹ̀lú gbogbo ohun tí ẹ máa ń béèrè láti ìgbà tá a ti ń talẹ̀ fún yín ní Kọ́lá Olóòtú Estate pé ṣé lẹ́yìn ní C of O bẹ́ẹ̀ ni ilẹ̀ tá a gbé wá fún yín ìyẹn tó wà ní Ìdó Ológun Ẹrú ó ní C of O ìyẹn certificate of occupancy. ó wá ń rúwọ́ lójú ó fẹ́ wò pé bó o ní í ṣe mọ̀ á fún ọ ní file number ìyẹn tó fi lọ chat ẹ wò ní Ministry of Lands ìyẹn ní secretariat ó ti wá rí pélẹ̀ tó fẹ́ rà ilẹ̀ fọkànbalẹ̀ ni ó ti rí pélẹ̀ tó fẹ́ rà ilẹ̀ tí ò ní dà ọ́ láàmú tó ní mọ́ làágùn nu AC ni bó wá ló ṣe ṣe kì í ṣe 1.5 million o bẹ́ẹ̀ kì í ṣe 2 million just 850,000 naira gbọ́ mi dáadáa kí nìdí tá a fi fẹ́ tà bẹ́ẹ̀ just 50 plot péré òun la fẹ́ fi tọ́ èèyàn wa lẹ́nu wò ìyẹn ní Kọ́lá Olóòtú Estate ẹ sì mọ̀ pé irú àwọn Kọ́lé Oṣó bàbá Oṣó Bọ́lá bàbá Oṣó Gbèmí tó bá fi lè endorse nǹkan fún ọ pé ilẹ̀ yìí mo endorse ẹ̀ mo fọwọ́ ẹ̀ sọ̀yà ó ti rí i pé kì í ṣe lẹ̀ Wáìmì ló fẹ́ rà bẹ́ẹ̀ kì í ṣe lẹ̀ OGOD lẹ́ẹ̀kan sí Ìdó Ológun Ẹrú òun nílẹ̀ yìí wà nínú 850,000 naira ẹ̀ òun wá ní free corner piece wà deed of agreement òun ló wà mo mọ̀ pé yóò mọ̀ wọ́ pé nọ́mbà wo la fi bá Mọ́gàjí Kọ́lá Olóòtú sọ̀rọ̀ WhatsApp nìkan ni o kí ni mo pè WhatsApp only +234 80 333 19700 +234 80 333 19700. ẹ dákun ẹ bá kí gbogbo àwọn olólùfẹ́ yín ká tó máa lọ pé Kọ́lá Olóòtú Estate kan fọkàn balẹ̀. ẹ̀yin olólùfẹ́ mi Kọ́lá Olóòtú Estate ẹ fọkàn balẹ̀ ń bẹ́ o àwa náà wádìí ilẹ̀ ń wò àrípọ́jẹ̀ ni o tèmi náà fi sọ fún yín pé ẹ wá ara lẹ̀ kẹ́ ẹ nílé lórí o. gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ẹ sì ń bẹ lókè òkun tẹ́ ẹ ń bẹ nílùú òdìkejì nílùú Ọ̀yá ibikíbi tẹ́ ẹ bá wà ilé làbọ̀ sí mi oko ẹ má gbàgbé ilé ẹ̀yin náà tiẹ̀ ní nǹkan kan lè ẹ wá ara lẹ̀ ní Kọ́lá Olóòtú Estate ẹ má da gbogbo owó sọ̀hún o ìlú òǹdó ọ̀dà bí ìlú ẹni o ẹ má bọ̀ ibẹ̀ sì fọkàn balẹ̀ dáadáa. nǹkan dé. mo wá mísítì máa pé tí n bá sá bíríkìlà ni mo kọ̀ báwo mo ṣe ń fira mi jìyà báyìí máa padà dì sẹ́mi tó bọ́n ṣe bí mílíọ̀nù mo kàn sunkún mo sá sáré wọn ni mo ní ebi ń pa mi jẹun láti jẹta mo yẹ kọ́kọ́ nìkan lọ oúnjẹ fún mi nìyẹn. pé kìíní yìí ẹ̀rọ àmàlà fún kọ́ mọ́dà kú sí àlọ́run. bá má kú sí àlọ́run mo jẹun tán mo sì wá ṣàlàyé fún wọn bá ní kí n má wọrí anytime kí n máa wádùn àwọn máa help mi. so di àárọ̀ ọ̀la tájúbẹ̀wé bá wà lórí stage tí wọn mọ̀ pé màá wá bẹ̀ tó bá ti rí mi wọ́n máa fún mi lówó. àwọn wọn dá yín padà. ọ̀rọ̀ wọn. Ọlọ́run lò wọ́n bí áńgẹ́lì fún yín nù. wọ́n bẹ̀rẹ̀ sí mú mi káàkiri táwọn bá ti gba ṣóò máa tẹ̀lé wọn lọ. ọ̀yà kọ́kọ́ bọ́ síta kọ́kọ́ máa kì mí rán. àwọn abẹ́rẹ́ ó ń bọ̀. kábíyèsí Olódùmarè ọ̀dà ìní ẹ̀wà kọ́rọ̀ ó lè yá ọjọ́ mọ́nìgbàgbé kejì ńkọ́ tínú yín dùn jù láyé. àbọ̀pọ̀ ó tó bí oríṣi méjì mẹ́ta ni. ó pọ̀. ẹ sọ mẹ́ta ń bẹ̀. ṣùgbọ́n ètí inú mi kọ́kọ́ dùn pé dáàdì mi ò láìkì ẹ̀ ṣùgbọ́n gbà tí fíìmù kan tí mo bá Látúndé ṣe Ọ̀pá Àṣẹ tí fíìmù yẹn jáde bàbá kan wà ní àdúgbò àti tíṣà ni bàbá yẹn so dáàdì mi dẹ̀ láìkì ẹ̀ so dáàdì mi láìkì ìwé bọ̀ wọn ò kàwé wọ́n máa ń rẹ́spẹ̀tì bàbá yẹn bàbá yẹn náà ló ní tẹlifíṣàn ládùúgbò wa bàbá yẹn mo ṣe wálé rẹ̀ lọ́lé ọdún náà bàbá yẹn bá ń pé àwọn pé mo rí ẹnu fíìmù bàbá yẹn bá wá pé torí mi lòun fi wá sílé wa bàbá tíṣà ẹ bá ti ní wọ́n bá yín pé keep it up kíní kan bàbá yẹn ṣàdúrà fún mi tíṣà sọ pé ohun tó ṣe dáa ó dà wọ́n ṣe lọ inú mi wá dùn pé ìjọ tinú yín kọ́kọ́ dùn nù ẹlẹ́ẹ̀kejì ńkọ́ mẹ́ta mo fẹ́ kẹ́ ẹ sọ fún mi. recently bóyá kìíní last year mo lọ ṣe show kan ní French. ní Kútọ́nù mo rí tóbi nǹkan gbé mọ́tò fún yín. wọn ò fún mi mọ́tò wọ́n fún mi ní àjì. àjì ni. bọ̀bọ̀ àti lọ. ṣùgbọ́n ẹ̀ ń wẹ mọ́tò kan bẹ́ẹ̀.
nínú lórí kíní yẹn. èyí tọ́lọ́ ní kémi náà ṣe wà lára fúnra mi ni. nígbà tí star kọ́lé oṣó dé èyí tí mo ṣe wà lára. nígbà ẹ lọ kú tọnu pé kí n mọ̀ sanwó ọkọ̀ kémi náà ra kíní. mọ́tò yẹn mo ti ra mọ́tò mi yìí mo ti rà kí n tó lọ location kọ́lé oṣù. lóòótọ́. ọlọ́run aláàánú gbọ́ ẹni tó bá mi ra ọ̀rẹ́ mi ni ó wà ní Amẹ́ríkà tó ti bá ti rí 500,000 máa fún kíní kan máa fún ó ní ẹ ló kọ́kọ́ gbé ó kọ́kọ́ bùn mí ní Camry Tiny Light ó bùn mí. tẹ kọ́kọ́ ti manage. ó bùn mí pé kí n máa lò ó. pé star yìí ti ju tí ọmọ bọ̀kadà lọ. òun á gbowó òun bọ̀ kí n máa lò mí fún ní 1,000 tí mo fi ń lo mọ́tò Camry tó kún bọ̀ bóyá gbédé. Dámilọ́lá náà bá mi ṣe fíìmù kan mo pè ní Kẹ́yẹ fíìmù yẹn ni mo ta ni mo fi san owó ẹ̀ fún. kábíyèsí ọlọ. mo wá ní mo tún ní ìdí mọ́tò mi o mo wá rí sísẹ́ẹ̀mù tí mo fi ní mọ́tò. so mo wá mí nípa fọkàn sí ló lè jíjà mo ní ìdí mọ́tò jẹ́ máa dájọ́ so tí má ti wá rí mò ń dá sọ́wọ́ ẹ̀ nìyẹn ó ti wá bá mi rà á àwa máa sẹ́ndì fídíò sórí mọ́tò ẹ̀ ó ti wà lémi o ẹ̀yìn àwọn kinní ti fẹ́ wá gbé o ẹ̀yàwó owó tó fi gbé o ó dẹ̀ lówó tí máa fi gbé tí máa fi gbà gbọ́dọ̀ pè sí òun lọ́wọ́ tó bóyá wá gbé tó gbé ọlọ́run sáàsì mo yẹ sẹ́ndì báyìí àwọn èèyàn rí náà pé kọ́lé ó ti ra mọ́tò àdúpẹ́ fọlọ́run so iṣẹ́ tí wọ́n bá ti tán ti fẹ́ fi yàn pé èèyàn ra mọ́tò ń bẹ náà kí èèyàn dúpẹ́ náà ni òbọ̀rọ̀ mọ́tò sì jẹ́ nìyẹn ìjọ tí mo lọ sí Kútọ́ nìyẹn crowd yẹn ó jẹ́ kí pé àṣẹ́mi náà ti di star tó kù Nàìjíríà tí mo àwọn èèyàn wá pélé lórí báyìí. ọlọ́run ọba nìkan lọ́ba tí ó tó pariwo òun ló tó pariwo pé òun rèé òun rèé òun rèé òun rèé ẹni tó bá wá wù ní máa yá nínú orúkọ rẹ̀. Allahu Akbar. pé ọ̀dà so pé nínú àpèmí náà sá. tó fún Ọlọ́run. mi ìbílíìfù ẹ̀ mú kàn dọ́ọ̀mù èrò bá pé èrò yìí pọ̀ fẹ́ mi lásán. ẹ mọ̀ tí mo fi láìkì yín tí mo fi fẹ́ràn yín ni pé nínú gbogbo àwọn artist àwọn actor tí mo mọ̀ ẹ̀ ríran ríra yín kí ló fà á ṣe ẹ̀kọ́ àtiléwá ni àbí. ohun tó jà jù lẹ́sọ yẹn. ẹ fẹ́ lè dọ̀bálẹ̀ fárara tí ń lọ títì. ẹ̀kọ́ àtiléwá. ìgbàdá tẹ̀ tún dílé kéwú díẹ̀díẹ̀ náà wọ́n tún kọ́ wa pé. àbájọ kéwú ṣèyìn rọ̀. kò sí nǹkan kan o. ẹ kéwú dáadáa ẹ sáà kí àlùkùránì. àṣẹ díẹ̀ ń bẹ. ṣúgà ti já wọ́n wá ní fantastic actor ní kò yẹ kọ́mọ̀ rí bẹ́ẹ̀ torí bẹ́ẹ̀ yẹn bá kéwú yọ́mọ̀wé béèyàn bá kéwú kódà kó bá kọ́ṣẹ́ bíríkìlà yóò tún yé ju tẹgbẹ́ rẹ̀ náà lọ. èèyàn ní kéwú kó gàn.